wọ́n ti mú àwọn darandaran mẹ́ta tó pa pásítọ̀ sínú oko ẹ̀ l'Ógbómọ̀ṣọ́. èèyàn mẹ́ta lọ́wọ́ ti tẹ̀ báyìí lórí ikú tó pa òjíṣẹ́ Ọlọ́run kan ajíhìnrere Ṣẹ́gun Adégbóyèga nílùú Ògbómọ̀ṣọ́. àwọn àjòjì gòdògbò tí àwọn èèyàn fura sí pé Fúlàní ọlọ́sìn màálù ni wọ́n la gbọ́ pé wọ́n pa òjíṣẹ́ Ọlọ́run náà lọ́jọ́ Ajé Monday ọjọ́ 22 oṣù kínní ọdún 2024 tá a wà yìí. gẹ́gẹ́ bí Aláròyé ṣe gbọ́, ṣáájú ni wọ́n ti da màálù lọ jẹun nínú oko Adégbóyèga tó wà lábúlé tí wọ́n ń pè ní Abagẹ́gẹ́ tó wà lọ́nà Ògbómọ̀ṣọ́ sí Ìṣẹ́yìn, tí wọ́n jẹ nǹkan ọ̀gbìn bàbá náà tí wọ́n sì tún ba ọ̀pọ̀lọpọ̀ jẹ́ nínú ẹ̀ níbi tí wọ́n ti ń gùn wọ́n mọ́lẹ̀ báṣubàṣu káàkiri. ìwà àbàṣìjẹ́ yìí lọkùnrin àgbẹ̀ náà fi àìdùnnú ẹ̀ hàn lé lórí tí àwọn aláìláàánú èèyàn yìí fi kì í mọ́lẹ̀ bí adìyẹ tí wọ́n sì fọ̀bẹ dú u lọ́rùn pa bí ẹran. bí wọ́n ṣe gbẹ̀mí ẹni ẹlẹ́ni tán ni wọ́n jọ̀wọ́ òkú ẹ̀ sínú ọ̀gbàrá ẹ̀jẹ̀ nínú oko ẹ̀ níbẹ̀. wọ́n darí àwọn nǹkan ọ̀sìn wọn gba oko ibòmíì lọ, wọ́n sì ti bẹ̀ sá lọ ráúráú. ṣùgbọ́n ọwọ́ àwọn ará abúlé Gẹ́gẹ́ padà tẹ àwọn darandaran tí wọ́n fura sí pé wọ́n hùwà ọ̀daràn náà lọ́jọ́ Ajé Monday tí í ṣe ọjọ́ 29 oṣù kínní ọdún 2024 yìí kan náà. ààfin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ni wọ́n kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta tọ́wọ́ tẹ̀ ọ̀hún lọ tààrà. wọ́n lọ fà wọ́n lé ọba Afọlábí Gándì Ọláoyè lọ́wọ́. kò tó wákàtí kan lẹ́yìn náà tí Ṣọ̀ún ti fa àwọn afurasí ọ̀daràn náà lé àwọn agbófinró lọ́wọ́ fún ìwádìí ẹ̀kúnrẹ́rẹ́. ọba Gándì ti wá fi dá àwọn ẹbí pásítọ̀ tí wọ́n pa náà lójú pé gbogbo ipá lòun yóò sà láti rí i pé wọ́n fi ìyà tó tọ́ jẹ àwọn afurasí apààyàn ọ̀hún tí ìdájọ́ òdodo yóò sì wáyé lórí ikú òjíṣẹ́ Ọlọ́run náà. yàrá tí wọ́n ń ṣe òkú lọ́jọ́ sí nílé ìwòsàn aládàáni kan nílùú Ògbómọ̀ṣọ́ la gbọ́ pé wọ́n ṣe òkú òjíṣẹ́ Ọlọ́run náà lọ́jọ́ sí títí tá a fi parí àkójọ ìròyìn yìí. Ọ̀làwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.